Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́? Wàhálà ti ṣẹlẹ̀ o. Bàbá Ọbásanjọ́ ti rúgbìn oyin o. Àwọn ọmọ ìlú ń sọ nísìn wípé kí bàbá Ọbásanjọ́ lọ sùn re. Wọ́n ní kí bàbá Ọbásanjọ́ kó lọ sùn re. Pé àsìkò ti tó, ẹ lọ sùn re. Kí ló fa ìdí ọ̀rọ̀ yìí? Kí ló mú ọ̀rọ̀ yìí wá? Láìpẹ́ yìí ni bàbá Ọbásanjọ́ tún jáde. Bàbá Ọbásanjọ́ pariwo síta pé pé àsìkò tí àwọn máa lọ rí Elédùmarè, àsìkò ikú ó ti súnmọ́lé. Gẹ́gẹ́ bí bàbá Ọbásanjọ́ ti ṣe sọ, ó ní àsìkò ikú òun ti súnmọ́lé. Ìdí èyí ni òun ṣe fẹ́ kí Nàìjíríà tètè dá kóhun tó kú. Ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì èmi náà. Ó ní pé òun fẹ́ kí Nàìjíríà tètè dá kóhun tó kú. Ó wá ń pariwo pé ẹ̀yin olóṣèlú, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ṣe eré. Nítorí pé láìpẹ́ yìí òun máa kú o. Pé kóhun dẹ̀ tó kú, òun fẹ́ make sure pé Nàìjíríà ń ṣiṣẹ́ dáadáa. Lọ́wọ́ yìí, ó ní activist kan tó jáde. Activist tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Odúgbàyí. Òun lórúkọ activist yìí. Ó bá bàbá Ọbásanjọ́ wí. Ó ní, bàbá Ọbásanjọ́, ìgbà yìí láàárọ̀ yín. Ṣé ìgbà yìí láàárọ̀ pé odidi 2 term òun lẹ ṣe o. Ẹ jẹ ààrẹ orílẹ̀-èdè lẹ́ẹ̀mejì lẹ fi jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo táìmù yẹn kò sí kankan tẹ́ rí ṣe sí. Rí kankan ṣe sí ní gbogbo táìmù yẹn. So now lẹ wá mọ̀ wípé ẹ máa wá nǹkan ṣe sí. Now lẹ ń wá àwọn tó máa tún ṣe. Ṣùgbọ́n nígbà tẹ́yin wà ńbẹ̀, tún lù ṣe o. Dàrú ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá pariwo pé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tẹ́ ẹ bá ti kú, ẹ máa lọ sí ọ̀run, ẹ lọ ṣàlàyé ara yín. Bóyá ọ̀run àpáàdì lẹ fẹ́ lọ o àbí ọ̀run re o. Lórí àlàyé tẹ́ ẹ bá ṣe, òun gangan ni ló máa jẹ́ ká mọ ibi tẹ́ ẹ máa belong sí. Ṣùgbọ́n lọ́wọ́ yìí o, ẹ ti bà nǹkan jẹ́, ẹ bà nǹkan jẹ́ jìnnà. Àfi kí Elédùmarè máa ṣàánú wa. Ṣèbí ẹ̀yin náà ń gbọ́ bó ṣe ń lọ. Ìdí táwa fi ń pariwo wípé ipòkípò tó o bá bára rẹ, gbìyànjú láti ṣeré o. Because o ò lè wà ńbẹ̀ títí láéláé. Ó pọ̀ ju ọdún 8 ni. Lẹ́yìn ọdún 8 náà, níbo lo wá fẹ́ wà báyìí? Níbo lo wá fẹ́ lọ? Kí ni o fẹ́ sọ fún àwọn aráàlú pé irú orúkọ wo ni kán máa pè ẹ́ nígbà tó bá ti kúrò ńbẹ̀? Lọ́wọ́ yìí, Odúgbàyí ó jáde. Ó ní pé in fact pé gbogbo àwọn arúgbó tí wọ́n ń rúlu wa nílùú yìí, pé ó ti tó gẹ́ tí a máa nídìí àwọn ọ̀dọ́. Because táwọn ọ̀dọ́ bá wà ńbẹ̀, wọ́n á lè lo ọpọlọ wọn. Ọpọlọ wọn ń ṣiṣẹ́. Oríṣiríṣi nǹkan mèremère ni àwọn ọ̀dọ́ yìí ni wọ́n máa mú wá. Ṣùgbọ́n àwọn àgbàlagbà tẹ́ ẹ̀ ń rí yìí, kò sí kankan lórí wọn ju pé kán jẹun, kán dẹ̀ jí owó. Ó tán. Nǹkan tó ń rò nìyẹn. Kán jẹun, kán jí owó. Nǹkan tó ń rò. Kó wọn tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ìyà ń jẹ ọmọ ìlú. Gẹ́gẹ́ bí Odúgbàyí bó ti ṣe sọ. Ẹ̀yin ọmọ Yorùbá, èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ ọ́. Látàrí eléyìí, ó máa yé yín yékéyéké lórí ohun tí wọ́n ń bára wọn fà. Ẹ máa bá mi kálọ. Obasanjo said he is getting close to his grave and they want to ensure Nigeria works. I laughed, says Ugbayi. Now, Nigerian political commentator Odúgbàyí has openly criticized former President Olusegun Obasanjo following the elder statesman's recent remarks about his renewed determination to ensure Nigeria succeeds before his passing. In a video clip shared by Symphony TV, Obasanjo expressed a sense of urgency about national progress as he grows older, emphasizing his desire to see the country flourish. Reacting to the statement, Odúgbàyí expressed skepticism, saying he couldn't help but laugh at the former president's sudden concern. He argued that during Obasanjo's 2 terms in office,
He had ample opportunity to implement meaningful reforms but failed to do so. Ṣé ń gbọ́ṣẹ́? Odúgbàyè òun ló sọ eléyìí. Ó nígbà tẹ́yìn wà ń bẹ̀ ẹ tiẹ̀ ní opportunity láti tún lù ṣe ṣùgbọ́n ẹ dánwò tí ẹ dánwò rárá instead tẹ máa dánwò tara yín nìkan lẹ wá ń rò pé títí ara yín nìkan òun ni ẹ jájú mọ́ pé lọ́wọ́ yìí ẹ lè wá máa wá anybody tó máa ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe fún yín o nítorí pé nígbà tí yín ẹ lose guard ẹ lose guard ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n ní ẹ má blame bàbá Ọbásanjọ́. Bàbá Ọbásanjọ́ ti mọ̀ pé pé tóun bá fi lè wọbẹ̀ yẹn tí ìlú Nàìjíríà ò bá da ó likely kóun lọ jìyà lọ́run. A fẹ́ sọ bí tí bàbá Ọbásanjọ́ máa wà ó ní ó likely kóun lọ jìyà lọ́run. Bàbá yìí ò fẹ́ jìyà at this 11th hour ìgbà yìí làárọ̀ wọ́n ní tarúgbó ń sunkún oge wàhálà lọ́wọ́ yìí o gbogbo àwọn ọmọ ìlú ti pariwo síta pé bàbá Ọbásanjọ́ ẹ kájú ń bẹ̀ ẹ̀yin tó kù tẹ́ wà lẹ́yìn ẹ̀yin lẹ máa ṣayé rẹ̀ a wí fún wọn títí àwọn ni wọn ò gbọ́ ẹ̀yin yòókù ẹ ṣayé rẹ̀ kó dára Oòduà Nation òun ni ọ̀nà àbáyọ àwa ti pariwo títí bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Oòduà Nation ló lè ṣe gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó tún ń lọ lọ́wọ́ yìí in fact oríṣiríṣi ló wá ń ṣẹlẹ̀ báyìí o àfi kí Elédùmarè kó ṣàánú wa bẹ́ẹ̀ ni lọ́wọ́ yìí àwọn ọmọ ìlú ti pariwo síta wípé pé 2027 tó ń bọ̀ lọ́wọ́ yìí pé ọ̀dọ́ ni ẹni táwọn fẹ́ tí gbogbo yín bá tẹ bá ń wo àwọn ẹ̀rọ ayélujára ẹ rí wípé wọ́n ti pariwo síta pé kí very dark man torí Ọlọ́run a fẹ́ kó jẹ́ president ìlú yìí torí ọ̀rọ̀ àwọn people yìí ó ti sú wa ilé wa mú mi rántí nǹkan tí Odùgbàyè sọ pé ẹ jẹ́ kí káwọn youth náà ṣe at least táwọn youth bá ṣe a máa mọ ibi tára wa kù sí ṣùgbọ́n ẹ̀yin àgbàlagbà yìí ó ti pẹ́ tẹ́ tí ń rúlù tí gbogbo òwọ́ọ̀kì yìí ẹ̀yin ọmọ Yorùbá come 2027 wọ́n ti ní pé oríṣiríṣi máa ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan táwa ń gbàdúrà fún ni wípé kí wọ́n tètè bá pín ìlú yìí because àwọn ará bíi wọ́n mú ní ṣeréṣeré o àwọn Fúlàní wọn mú ṣeréṣeré ṣùgbọ́n Elédùmarè á kó wa yọ ọwọ́ wọn náà ni wọ́n máa fi ṣera wọn bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà Nation ló lè ṣe nírìjú báyìí lọ lórí eléyìí a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnáwó ẹni tó bá lámábọ̀là ní dé bá kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.